èyí tó tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara ó mọ̀ tún lágbára o eléyìí mọ̀ tún jọni lójú ó ṣe ní kàyéfì ó sì yani lẹ́nu ṣèyẹ wọ́n ní àwọn mùsùlùmí kan wọ́n ní wọ́n lọ sun ilé ìyá Ọ̀ṣun ní ìsàlẹ̀ kókò ní ìlú Ìlọrin nípínlẹ̀ Kwara látàrí wípé ìyá yìí ń ṣẹbọ ìyá yìí ń ṣọ̀ṣun tí wọ́n láwọn sì ti wí fún un tí kò gbọ́ ṣùgbọ́n oríṣiríṣi ọ̀rọ̀ la wá ń padà gbọ́ oríṣiríṣi ìwòye àríwísí là ń padà rí lórí ọ̀rọ̀ ìyá tí wọ́n sun ilé rẹ̀ ní ìsàlẹ̀ kókò nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara bó lọ̀rọ̀ ṣe jẹ́ gan-an kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ṣẹ̀ ìyá yìí tí wọ́n fi sun odidi ilé gbogbo wa la mọ̀ wàhálà ìgbìyànjú làálàá téèyàn ń ṣe kó tó di wípé orílẹ̀ kọ́ kéèyàn wá gbọ́ pé àwọn kan wọ́n wá tìǹà bọ́lé wọ́n jó odidi ilé níná eléyìí lágbára o bóòlù ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ kí ni ìdí òtítọ́ òdodo ọ̀rọ̀ tó wà nídìí ìṣẹ̀lẹ̀ yìí àwọn wo gan-an ni wọ́n sunlé ìyá yìí ná kí lẹ̀ṣẹ̀ ìyá yìí gan-an a gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara wọ́n ti náwó gan àwọn afurasí mẹ́ta lórí ìṣẹ̀lẹ̀ yìí àwọn wo àtàwọn wo ni iléeṣẹ́ ọlọ́pàá kó gẹ́gẹ́ bí afurasí tí wọ́n ní wọ́n wà nídìí ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe sun ilé ìyá Ọ̀ṣun ní ìsàlẹ̀ kókò ní ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kí n mú wá fún yín gẹ́gẹ́ bó ṣe tẹ̀ wá lọ́wọ́ ohun tá a rí ohun tá a gbọ́ ṣùgbọ́n kí n tó mú ìròyìn tó jáde kí n tó mú wá fún yín mo fẹ́ kẹ́ ẹ kọ́ gbọ́ fídíò yìí kẹ́ ẹ jẹ́ ká jọ wò ó kí n tó wá tẹ̀síwájú nínú àlàyé mi. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o nísàlẹ̀ kókò àwọn community ló pè mí á ní àwọn aláǹfààní àwọn òfẹ́fẹ́ ṣe nísàlẹ̀ kókò ebi ìbá sì fi ìṣẹ̀ṣe kalẹ̀ àwọn wà sùn lèmi níná mo sì lọlé ọdún wọ́n sọ tán ni mo lọlé ọdún lọ ṣẹ̀ṣẹ̀ nílùú mi ní í ṣe ń lẹ̀ yìí o ìlú mi ni mo ti ń sọdún mi mo máa lọlé mà ní màá eléyìí darí mà ní á pè mí lánàá pé létí ń jóná o ti lọ ná sílé mi o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ gbà mí o àwọn community ni ó lọ bá àwọn community ló pè mí pé wọ́n fẹ́ sunlé mi o ẹ ṣàánú mi ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o ẹ ràn mí lọ́wọ́ ẹ gbà mí ẹ má jẹ́ jìyà igbe o ẹ má jẹ́ jìyà igbe ẹ gbà mí o ẹ má jẹ́ jìyà igbe o gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dìde o ẹ dìde nísàlẹ̀ kókò ni o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹ wo bí ẹ ti ṣe mi o ohun tí ìyá Ọ̀ṣun yìí ohun tó wí ohun tó sọ ìyẹn ìyá tí wọ́n finá jólé rẹ̀ tí wọ́n sunlé rẹ̀ ná òun náà lẹ́gbọ́ yẹn mo wá tún padà rí fídíò kan léyìí tí ẹnìkan ti ṣe voice note tó sọ tójú rẹ̀ rí tó sọ tójú rẹ̀ tó sọ tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ bí ilé ìyá yìí ṣe jó ọ́díò yẹn ó ń ṣàlàyé wípé ẹni tó sọ̀rọ̀ nínú fídíò yẹn ó jẹ́ ká mọ̀ wípé òun wà ní àdúgbò yẹn ní mọ́sálásí tó kọjú sílé ìyá tí wọ́n sun yẹn lọ́jọ́ tílé ìyá yẹn jó pé òun wà lára àwọn tí wọ́n ń gbìyànjú láti paná ilé ìyá yẹn ó sì jẹ́ pé ẹnìkan ò lè sọ pàtó ohun tó fa ìṣẹ̀lẹ̀ bíná ṣe jó ilé ìyá yìí Sunday oníṣùgbọ́n lọ́gán tí àwọn ará àdúgbò tí wọ́n rí i pé iná mà ti ṣẹ́ lọ nílé ìyá yìí
ó ní àwọn èèyàn ti ń gbìyànjú láti paná yẹn ṣùgbọ́n tí ẹ̀pà ò dúró. ẹ wò ó ẹ jẹ́ kí n gbọ́ ẹ jẹ́ kí n mú ọ́díò yẹn wá fún yín kémi àti iná ìka jọ gbọ́ ká tó wá tẹ̀síwájú nínú àlàyé. ẹ nígbà kí mo sọ fún yín pé tẹ́yìn náà bá fẹ́ fi orúkọ iléeṣẹ́ yín sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC, ìyẹn àjọ tí ìjọba gbé kalẹ̀ láti máa fi orúkọ iléeṣẹ́ àti okòòwò sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, kí àwọn olókoòwò àwọn oníléeṣẹ́ kí wọ́n lè máa láǹfààní sí ètò ẹ̀yáwó ìrànwọ́ owó látọ̀dọ̀ ìjọba. Àwọn ìrànwọ́ owó tíjọba ń fi síta yẹn, àwọn tó bá forúkọ sílẹ̀ pẹ̀lú àjọ CAC Corporate Affairs Commission tí wọ́n ní ìwé ẹ̀rí, àwọn ni wọ́n lè jàǹfààní yẹn. Mo wá ń láyọ̀ láti sọ fún yín nípa iléeṣẹ́ Ideas Enterprise, iléeṣẹ́ tí wọ́n mójú léjà, tí wọ́n ní òye, tí wọ́n nímọ̀, tí wọ́n sì ní ìrírí nípa bá a ṣe bá ní fi orúkọ iléeṣẹ́ sílẹ̀, ìbáà ṣe CAC, ìbáà ṣe liability company, limited liability company, tàbí ẹ̀yin fẹ́ fi orúkọ association, ẹgbẹ́ tàbí àjọ NGO ẹ fẹ́ fi sílẹ̀ pẹ̀lú àjọ CAC Corporate Affairs Commission, iléeṣẹ́ Ideas Enterprise oníkẹ́ kàn sí. Mo fọwọ́ wọn sọ̀yà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń gbéṣẹ́ fún wọn, tí wọ́n ti ń bá wọn ṣiṣẹ́ papọ̀ ni wọ́n ń jẹ́rìí ṣiṣẹ́ wọn, torí pé iṣẹ́ wọn kò kí ń falẹ̀, wọn ò kí ń fiṣẹ́ falẹ̀, wọn ò kì í sì ń jà bá àdéhùn. Ohun tí àsìkò tí wọ́n bá sọ fún yín pé iṣẹ́ yín ó jáde o, òun náà ni yóò jáde. Wọ́n sì bá yín ṣe lọ́nà tí ò fi ní fún yín ní wàhálà. Gbogbo tẹ́yìn rò bó lé yẹn, wọ́n ó bá yín ṣe lọ́nà ìrọ̀rùn pẹ̀lú owó tí ò gara. Ìyẹn nìkan kọ́ ni wọ́n ń ṣe nílé iṣẹ́ wọn. Iléeṣẹ́ Ideas Enterprise wọ́n ń bá ní gba international passport pẹ̀lú àsìkò péréte, pẹ̀lú owó tí ò gara, tí ò sì ní ná yín ní wàhálà àti àsìkò rárá. Tẹ́yìn bá ti pè wọ́n, tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀ bí ó ṣe rọrùn, wọ́n ṣàlàyé fún yín. Tẹ́ bá dẹ̀ ti tẹ̀lé tán bá ṣàlàyé fún yín, kẹ́ mọ́ retí àbọ̀ èsì iṣẹ́ tẹ́ bá gbé fún wọn ni. Iléeṣẹ́ Ideas Enterprise kò síbi tẹ́ ẹ̀ ti lè bá wọn dòwò papọ̀, bó ṣe Nàìjíríà, bó ṣe òkè òkun lẹ́yìn wà. Ẹ̀yin ẹ kàn pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yẹn, ẹ bá wọn sọ̀rọ̀ ní WhatsApp. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn náà ni ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yẹn. Èmi gan alára o, mo ti gbéṣẹ́ fún wọn. Àwọn ni wọ́n bá mi ṣe ìforúkọsílẹ̀ iléeṣẹ́ tèmi gangan, ìyẹn Otasansan Media International, tí wọn ò sì fún mi ní wàhálà, tí wọn ò dà mí láàmú, tí ìwé ẹ̀rí tó fi jáde. Bóyá ẹ̀yin náà ti wá ṣetán, ẹ ti ṣetán láti bá wọn dòwò papọ̀, ẹ kàn sí wọn. Ojú òpó WhatsApp wọn ò ní 09037690638 09037690638. ẹ pè wọ́n, ẹ bá wọn sọ̀rọ̀. Mo sì mọ̀ wípé ayọ̀ ni ó padà já sí. Bóyá yìí náà wá ní àwọn ọjà kan, local goods tẹ́ fẹ́ máa gbé lọ sókè òkun sáwọn orílẹ̀-èdè míì, ẹ wá nílò ìwé ẹ̀rí, ìyẹn export license, ìyẹn ìwé ẹ̀rí tẹ́ gbà lọ́dọ̀ àjọ tó ń rí sí gbígbé ọjà lọ sókè òkun, lọ sórílẹ̀-èdè míì, ìyẹn export license. Láti gbà lọ́nà ìrọ̀rùn, iléeṣẹ́ Ideas Enterprise ara iṣẹ́ wọn ni. Ẹ kàn sí wọn, wọn ó bá yín ṣe tí kò dẹ̀ ní mú wàhálà dání. Ìbẹ̀rù Ọlọ́run ò ní wọ́n fi ń ṣiṣẹ́ wọn ní iléeṣẹ́ Ideas Enterprise. Kò síbi tẹ́ ẹ̀ ti lè bá wọn dòwò pọ̀ o, ayọ̀ ni yóò padà já sí. Lẹ́ẹ̀kan sí 09037690638, òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Ideas Enterprise ní ẹ̀kan sí o, registration ilé iṣẹ́ àti mọ́tò báwo lẹ ṣe fẹ́ sí. Ideas Enterprise àwọn ní bàbá. Ideas Enterprise ilé-iṣẹ́ tó láàmìlaka tó ta kànmọ́lẹ̀ káàkiri àgbáyé. Ideas Enterprise ilé-iṣẹ́ tó mójúlẹ̀jà nípa bá a ṣe bá ní forúkọ ilé-iṣẹ́ ẹni sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC àti Small and Medium Scale Enterprise láàrin àsìkò péréte. Bíbánigba tax identification number TIN
láì múnira lọ́wọ́. iléeṣẹ́ Ideals Enterprise tó ń bá ní gba ìwé ìrìnnà international passport láàrin àsìkò péréte láìsí làálàá. gbogbo ohun tó jẹmọ́ online services ni wọ́n ń ṣe lọ́dọ̀ wọn. ìrírí àti ẹ̀kọ́ tí wọ́n ní níṣẹ́ wọn fi rọrùn gbà. gbogbo àwọn tí wọ́n bá wọn dòwò pọ̀ ni wọ́n ń kan sáárá. nítorí owó wọn ò gara, wọn kì í fi àsìkò ṣòfò. ìrọ̀rùn níṣẹ́ wọn. níléeṣẹ́ Ideals Enterprise gbogbo bilọ́wọ́jà wọn dé lórí ẹ̀rọ ayélujára Facebook Ideals Enterprise, TikTok Ideals Enterprise, Instagram Ideals Enterprise. ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lójú òpó WhatsApp 0903-769-0638 lẹ́ẹ̀kan sí 0903-769-0638. Ideals Enterprise iṣẹ́ wọn fini lọ́kàn balẹ̀. ẹ wá jẹ́ kí n mú ọ́díò tí mo ní mo padà rí lórí ìṣẹ̀lẹ̀ ìyá tí wọ́n sunlé rẹ̀ yẹn. ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ wò ó kí a jọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀. ìrírí pé bóyá ó nídìí ẹ̀bù ṣe rí ìyá yẹn wàláhì tàláhì sọ́mi láìláìláìlá wa ìyá yẹn ó ń parọ́ ni torí èmi kàn rí ọ̀rọ̀ ń rí wípé bóyá ó nídìí ẹ̀bù ó wá fẹ́ fi ìyẹn wọlé sẹ́nibọ̀dì lára ní Ìlọrin lónìí kì í ṣe ọ̀dọ̀ ẹ̀ nìkan ló ń jóná bílé sí ń jóná ní ṣọ́ọ̀bù ń jóná ọlọ́run kádà pọ̀dọ̀ tiẹ̀ ló kàn ní ilé rẹ̀ tó ń sọ ẹ báyìí nísìn ẹgbẹ́ mọ́ọ̀sì nílé rẹ̀ wà ó àjìnà síra wa ó nǹkan bíi after 7 sí to 8 ní ìyá yẹn bẹ̀rẹ̀ sí ní jóná àwa tá a wà mọ́ọ̀sì gbogbo àwa tá a bẹ̀rẹ̀ mùsùlùmí ni wa àwa la bẹ̀rẹ̀ sí ní wọ́n kàn fi omi pa iná yẹn kó tó di wípé àwọn panápaná tó dé náà tó yẹ kí mùsùlùmí bá jóná rẹ̀ ló bá jó ilé rẹ̀ ní sí àtúmọ̀ bá pa iná ilé rẹ̀ ni. ó wá sọ kinní kan ó ní ọmọ òun sọ wípé àwọn kan wá béèrè òǹgbà tó ń sí ní wípé wọn náwọn ó sàsọ́ra dáadáa kan náà àwọn bí ọmọ rẹ̀ báyìí ní síkètò àwọn táwọn bá yà rẹ̀ ń lé mẹ́ńṣẹ̀ wọn ká lọ lè gbé wọn tó náà bá yà rẹ̀ ń lé mẹ́ńṣẹ̀ wọn ká lọ gbé wọn ọmọ náà ò rí kankan sọ. ó wá ń dákọ pé wọ́n ní kó o mọ̀ ṣe ìṣẹ̀ṣe àpẹẹrẹ ìṣẹ̀ṣe oníṣe kò ṣiṣẹ́ kankan lẹ́yìn pé àwọn olóyún fẹ́ bímọ káwọn á gbàgbó lọ́wọ́ rẹ̀ káwọn á bímọ sọ́dọ̀ rẹ̀ kì í ṣe pé ń ṣoògùn kan fáwọn èèyàn pé oògùn kinní kan rí rárá lẹ́yìn kankan fẹ́ bímọ kankan wá sọ́dọ̀ rẹ̀ lásán ìkẹta sí i so ìṣẹ̀ṣe tó ń lọ lé ń lọ ọmọ yẹn sẹ́yìnpá àwọn ìṣẹ̀ṣe yẹn sẹ́yìnpá àwọn gọ̀ bó ti ń lọ ọmọ nísìn bí àwọn lè dáwó fún un tó fi ní kó tún lè ṣe so kò ṣe ìṣẹ̀ṣe tó wá kù. mo fẹ́ try láti ṣe fídíò ilé ìyá yẹn mo fẹ́ try láti ṣe ìbò àwọn community pọ̀ ní ọ̀dọ̀ ìyá yẹn kó nàgbà tí àyẹ̀bọ̀ àtọ́ wá pàdé mo sáré sí fídíò rẹ̀ tí mo sẹ́ndì yẹn kẹ́ mọ́ fi mọ̀ so ìyá yẹn gangan ilé rẹ̀ àti mọ́sálásí ó kọjú síra wọn ní o mọ́sálásí wa àti ilé rẹ̀ á kọjú síra wọn ní o tá jìnnà rárá tá tó yẹ pé àárín mọ́tò lásán ló kàn wá láàrin wa. ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ mo wà lára àwọn tó ń fi omi pa iná ilé rẹ̀ torí mọ́ọ̀sì lèmi náà wà gẹ́gẹ́ mo sọ fún yín lẹ́ẹ̀kan ilé rẹ̀ àti mọ́ọ̀sì kọjú síra wọn ni bọ̀ wọ́n gbà káwọn èèyàn ṣe fídíò kọ́dà ní fídíò tí mo máa sẹ́ndì sí yín yìí mi mọ́ páwọn èèyàn rí ṣe ọyàn tó wá sí fídíò yẹn òun mo ti gbà á láàárọ̀ yìí tí mo sẹ́ndì rẹ̀ sí yín. ṣe rí ìyá yẹn. bákan wọn lóye ó gbìyànjú púpọ̀ ó tọ́ ẹ̀ fún wa. lẹ́yìn tó ń tọ́ wọn sí pé ìyẹn náà sọ wíkí mọ̀ tẹ́lẹ̀ wọ́n di iléeṣẹ́ ilé rẹ̀ ni kálukú dami sílé rẹ̀ ni ìyẹn náà sọ wíkí mọ̀ tẹ́lẹ̀ ọ̀dọ̀ wọn lẹ́sẹ̀ pọnmi sílé rẹ̀ ni. bákan wọn lóye ó gbìyànjú púpọ̀ ó tọ́ ẹ̀ fún wa. àwọn náà sọ fún yín pé àwọn rẹ́ nìkan tó wá ìdílé nínú torí pé n tó pamọ́ ojú Ọlọ́run tó ojú àwọn èèyàn náà sì tó tí a bá ṣe ọ̀rìn kíniwín ìwádìí àti ìtọpinpin a lè mọ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ gan ní pàtó ṣùgbọ́n ohun tí à ń rí tá à ń gbọ́ tó ń jẹ́ bí lemọ́lemọ́ lórí irú ìṣẹ̀lẹ̀ báyìí nílùú Ìlọrin òun ni wípé eléyìí ṣàkọ́kọ́ a ti ń gbọ́ tí pẹ́ pé àwọn mùsùlùmí nílùú Ìlọrin wọ́n ń dẹ́yẹ wọ́n ń dúnkokò mọ́ àwọn oníṣẹ̀ṣe bákan wọn lóye ó gbìyànjú púpọ̀ tí wọ́n jẹ́ ọmọ ó tọ́ ẹ̀ fún wa. ìyẹn náà sọ wíkí mọ̀ tẹ́lẹ̀ ọ̀dọ̀ a sì gbọ́ pé irú ìyá yìí tó lè ṣẹlẹ̀ sí kálukú dami sílé rẹ̀ ni ìyẹn náà sọ wíkí mọ̀ tẹ́lẹ̀ ọ̀dọ̀ wọn lẹ́sẹ̀ pọnmi sílé rẹ̀ ni. bákan wọn lóye ó gbìyànjú púpọ̀
ìṣẹ̀lẹ̀ àwọn náà sì sọ fún yín pé àwọn rẹ́ nìkan tó wá. sẹ́ẹ̀lì náà ìjọba lè. nínú ìjọba tó wá múná wá ní táìmù yẹn. tẹ nínú ìjọba torí ti káwáyà rẹ lọlé pé kò lè fi ṣe ọdún kún bá dé nìtọ́ abá sílẹ̀ ẹ̀yẹ ìṣòwò lọ́wọ́ mi. kíní olójú mẹ́rin yẹn máa tàn sólà abá ti gbé sóòrùn. ni wàá kàn álùkùn yọ lọlé ní ọmọ álùkùn mọ̀ yọ pé àárín mi yà á lò nílé ìsólà ní ojú mẹ́rin náà ní 80,000 ni mo ra lọ́dọ̀ mọ́là náà ní sílẹ̀ sílẹ̀ bẹ̀yìn èyí tó bá lọ. ẹ jọ̀wọ́ ẹ má bínú ìyá àkànní bèrè àfẹ́ bèrè ìyá wa ìyá ẹjọ́ ẹ má bínú pẹ̀lú ìbéèrè tí a fẹ́ gbìyànjú àti béèrè yìí ǹjẹ́ ṣé lórí tó ṣẹlẹ̀ sáwọn kan bẹ tẹ fura sí àbí tẹ rò pé. ìyẹn community bí wọ́n ti sàsọ́ọ̀lẹ̀ sí mi náà ni mo mọ ìmí sí torí wọ́n ti sọ wí tí wọ́n bá ti jólè mi èyí sáà kúrò nísàlẹ̀ kókò. ok àwọn community sọ fún yín pé tẹ́ máa jó ilé yín. ṣe bí èyí sáà kúrò ẹnu ìbá ká mi pé kò ìṣẹ̀ṣẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ kó nísàlẹ̀ kókò. ok jẹ́ pé nítorí ìṣẹ̀ṣẹ̀ wọn fi wá dáná sun lé. bẹ́ẹ̀ ni torí Ọlọ́run tí ọmọ ẹ̀sán náà. lẹ́sẹ̀ kó bẹ́ẹ̀ wọ́n ká nǹkan kan máa bẹ́ẹ̀ wúwa ká àbí. èmi èyí jáde èyí jà wọ́n bá ń dáwó wọ́n máa gbowó mi nílé mi wọ́n bá ń dáwó ọmọ mi èmò owó lọ. nígbà tí kò bá ti. bákan wẹlú léèdì ó gbìyànjú púpọ̀. sí ẹ̀tọ́ tí ẹlòmíì ní lábẹ́ òfin. ìyẹn náà sọ wí kí mọ̀ tẹ́lẹ̀ ọ̀dọ̀ sílé rẹ ni. kálukú dami sílé rẹ ni. ìyẹn náà sọ wí kí mọ̀ tẹ́lẹ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ṣe pọn mi sílé rẹ. bákan wẹlú léèdì ó gbìyànjú púpọ̀. àwọn náà sì sọ fún yín pé àwọn rẹ́ nìkan tó wá. sẹ́ẹ̀lì náà ìjọba lè. nínú ìjọba tó wá múná wá ní táìmù yẹn. tẹ nínú ìjọba torí ti káwáyà rẹ lọlé pé kò lè fi ṣe ọdún kún bá dé nìtọ́ abá sílẹ̀ ẹ̀yẹ ìṣòwò lọ́wọ́ mi. kíní olójú mẹ́rin yẹn máa tàn sólà abá ti gbé sóòrùn. ni wàá kàn álùkùn yọ lọlé ní ọmọ álùkùn mọ̀ yọ pé àárín mi yà á lò nílé ìsólà ní ojú mẹ́rin náà ní 80,000 ni mo ra lọ́dọ̀ mọ́là náà ní sílẹ̀ sílẹ̀ bẹ̀yìn èyí tó bá lọ. ẹ jọ̀wọ́ ẹ má bínú ìyá àkànní bèrè àfẹ́ bèrè ìyá wa ìyá ẹjọ́ ẹ má bínú pẹ̀lú ìbéèrè tí a fẹ́ gbìyànjú àti béèrè yìí ǹjẹ́ ṣé lórí tó ṣẹlẹ̀ sáwọn kan bẹ tẹ fura sí àbí tẹ rò pé. ìyẹn community bí wọ́n ti sàsọ́ọ̀lẹ̀ sí mi náà ni mo mọ ìmí sí torí wọ́n ti sọ wí tí wọ́n bá ti jólè mi èyí sáà kúrò nísàlẹ̀ kókò. ok àwọn community sọ fún yín pé tẹ́ máa jó ilé yín. ṣe bí èyí sáà kúrò ẹnu ìbá ká mi pé kò ìṣẹ̀ṣẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ kó nísàlẹ̀ kókò. ok jẹ́ pé nítorí ìṣẹ̀ṣẹ̀ wọn fi wá dáná sun lé. bẹ́ẹ̀ ni torí Ọlọ́run tí ọmọ ẹ̀sán náà. lẹ́sẹ̀ kó bẹ́ẹ̀ wọ́n ká nǹkan kan máa bẹ́ẹ̀ wúwa ká àbí. èmi èyí jáde èyí jà wọ́n bá ń dáwó wọ́n máa gbowó mi nílé mi wọ́n bá ń dáwó ọmọ mi èmò owó lọ. ẹni tó jẹ́ ẹni ọdún méjìdínlọ́gọ́ta Alhaji Sọ́lì Sàká. bákan wẹlú léèdì ó gbìyànjú púpọ̀. mẹ́tàlélọ́gọ́ta àti Alhaji ìyẹn náà sọ wí kí mọ̀ tẹ́lẹ̀ ọ̀dọ̀ ẹni sílé rẹ ni. àádọ́rin. kálukú dami sílé rẹ ni. ìyẹn náà sọ wí kí mọ̀ tẹ́lẹ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ṣe pọn mi sílé rẹ. bákan wẹlú léèdì ó gbìyànjú púpọ̀. ohun táwọn ìwà ní àwọn náà sì sọ fún yín pé àwọn rẹ́ nìkan tó wá. sẹ́ẹ̀lì náà ìjọba lè. nínú ìjọba tó wá múná wá ní táìmù yẹn. tẹ nínú ìjọba torí ti káwáyà rẹ lọlé pé kò lè fi ṣe ọdún kún bá dé nìtọ́ abá sílẹ̀ ẹ̀yẹ ìṣòwò lọ́wọ́ mi. kíní olójú mẹ́rin yẹn máa tàn sólà abá ti gbé sóòrùn. ni wàá kàn álùkùn yọ lọlé ní ọmọ álùkùn mọ̀ yọ pé àárín mi yà á lò nílé ìsólà ní ojú mẹ́rin náà ní 80,000 ni mo ra lọ́dọ̀ mọ́là náà ní sílẹ̀ sílẹ̀ bẹ̀yìn èyí tó bá lọ. ẹ jọ̀wọ́ ẹ má bínú ìyá àkànní bèrè àfẹ́ bèrè ìyá wa ìyá ẹjọ́ ẹ má bínú pẹ̀lú ìbéèrè tí a fẹ́ gbìyànjú àti béèrè yìí ǹjẹ́ ṣé lórí tó ṣẹlẹ̀ sáwọn kan bẹ tẹ fura sí àbí tẹ rò pé. ìyẹn community bí wọ́n ti sàsọ́ọ̀lẹ̀ sí mi náà ni mo mọ ìmí sí torí wọ́n ti sọ wí tí wọ́n bá ti jólè mi èyí sáà kúrò nísàlẹ̀ kókò. ok àwọn community sọ fún yín pé tẹ́ máa jó ilé yín. ṣe bí èyí sáà kúrò ẹnu ìbá ká mi pé kò ìṣẹ̀ṣẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ kó nísàlẹ̀ kókò. ok jẹ́ pé nítorí ìṣẹ̀ṣẹ̀ wọn fi wá dáná sun lé. bẹ́ẹ̀ ni torí Ọlọ́run tí ọmọ ẹ̀sán náà. lẹ́sẹ̀ kó bẹ́ẹ̀ wọ́n ká nǹkan kan máa bẹ́ẹ̀ wúwa ká àbí. èmi èyí jáde èyí jà
dé sí tí wọ́n bá ń dáwó náà máa gbowó mi nílé mi tí wọ́n bá ń dáwó ọmọ mi èmọ̀ owó lọ. Ìlọrin ló ti fi dáhùn sí owó èyí náà lẹ́nu bá ìyá ọlọ́sùn tí ẹ̀ ń bá jà ẹ tún lọ jó jóná bákan wẹlú lẹ́yìn ó gbìyànjú pọ̀ níná ó tọ́ ẹ̀ fún wa. pọ̀jù nílùú Ìlọrin. ìyẹn náà sọ wí kí mọ̀ tẹ́lẹ̀ ọ̀dọ́ sílé rẹ ni náà ni kálukú dami sílé rẹ ni ìyẹn náà sọ wí kí mọ̀ tẹ́lẹ̀ ọ̀dọ́ ní ṣe pọnmi sílé rẹ ni. bákan wẹlú lẹ́yìn ó gbìyànjú pọ̀ ó tọ́ ẹ̀ fún wa. àwọn náà sọ fún yín pé àwọn rẹ́ nìkan tó wá sẹ́ẹ̀lú náà jọba sí. nínú ìjọba tó wá múná wá ní táìmù yẹn. tẹ nínú ìjọba torí ti káwáyà rẹ lọlé pé kò lè fi ṣe ọdún kún bá dé nítorí abá sílẹ̀ ayé ìṣòwò lọ́wọ́ mi. kíní olójú mẹ́rin yẹn máa tàn sólà abá ti gbé sóòrùn ni màá kàn álùkùn yọ lọlé ní ọmọ álùkùn mọ̀ yọ pé àárín mi yà á lò nílé ní sólà ní ojú mẹ́rin náà ní 80,000 ni mo rà lọ́dọ̀ mọ́là náà nà sílẹ̀ sílẹ̀ bẹ̀rẹ̀ èyí ní bá lọ. ẹ jọ̀wọ́ ẹ má bínú ìyá akànnìbí ìyá fẹ́ bẹ̀rẹ̀ ìyá wa ìyá ẹjọ́ ẹ má bínú pẹ̀lú ìbéèrè tí a fẹ́ gbìyànjú àti béèrè yìí ǹjẹ́ ṣé lórí tó ṣẹlẹ̀ sáwọn kan bẹ tẹ fura sí àbí tẹ rò pé. èèyàn community bí wọ́n ti sàsọ́ọ̀lẹ̀ sí mi náà ni mo mọ èmi sí torí wọ́n ti sọ wí tí wọ́n bá ti jólè mi kì í sá kúrò nísàlẹ̀ kókò. ok àwọn community sọ fún yín pé ṣé máa jó ilé yín. ṣé ṣe bí sá kúrò lẹ́nu ìbá ká mi pé kò ṣẹ̀ṣẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ kó nísàlẹ̀ kókò. ok jẹ́ pé nítorí ìṣẹ̀ṣẹ̀ wọn fi wá dáná sun lẹ́yìn. bẹ́ẹ̀ ni torí Ọlọ́run tí ọmọ ẹ̀sán náà. kí ló dé wọn káwọn kankan máa bẹ wù àkàrà bí. tí wọ́n bá ń dáwó náà máa gbowó mi nílé mi tí wọ́n bá ń dáwó ọmọ mi èmọ̀ owó lọ. lórí ìṣẹ̀lẹ̀ ìyá lọ́sùn tí wọ́n jólé rẹ̀ tí wọ́n ní wọ́n jólé rẹ̀ eléyìí lágbára púpọ̀ ó sì ní láàánú ó sì dunni. ẹ jẹ́ ká mọ èrò àti ìwòye ti yín láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pín wa o lágbára àdẹ́dà ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Thank you. God bless you.